pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó bí yóò ṣe wáyé lọ́dún tó ń bọ̀, tó sì jẹ́ pé ó ti dàṣà ní ìpínlẹ̀ Èkó wípé ẹni tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó bá ti fòǹtẹ̀lù tàbí tó ti kéde wípé òun lòún yọ́nú sí láti di gómìnà ìpínlẹ̀ Èkó ló máa ń di gómìnà ìpínlẹ̀ Èkó. Níṣe ni ọ̀rọ̀ tó ti wá lójú báyìí o, tí ọ̀rọ̀ sì tún ti dùn sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti fòǹtẹ̀lù ẹni tí ó di gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún tó ń bọ̀, pẹ̀lú bí awuyewuye ṣe ti ń lọ tẹ́lẹ̀ pé irọ́ ni o, ààrẹ Bọ́lá Tinubu ò tí ì yan ẹnìkankan, ṣùgbọ́n tó jẹ́ pé abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ní Lagos State House of Assembly Honourable Mudashiru Ajayi Obasa ó ti fìdí ẹ̀ múlẹ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀, ó sì ti pàṣẹ, ó sì ti fòǹtẹ̀lù olùdíje tí yóò di gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún tí ó ń bọ̀. Ẹ rántí pé ọdún 1999 sọdún 2007 ẹni Tinubu fún rẹ̀ ni ló ṣe gómìnà ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n látọdún 2007 kò sí ẹni tó di gómìnà ìpínlẹ̀ Èkó tí ì ṣe pé ó lọ́wọ́ Tinubu nínú. Ẹni tó bá ti fòǹtẹ̀lù òun ni ó máa ń di gómìnà, ẹni tí ò bá sì yọ́nú sí irú ẹni bí ò lè di gómìnà. Òun ló yọ́nú sí amòfin Babátúndé Rájí Fáṣọlá tó fi di gómìnà ìpínlẹ̀ Èkó láàrin ọdún 2007 sí ọdún 2015, nígbà tó sì tó yọ́nú sí Ambode, ìyẹn Akínwùmí Ambode ló di gómìnà ìpínlẹ̀ Èkó láàrin ọdún 2015 sọdún 2019, ṣùgbọ́n nígbà tí Ambode tí kò torí ojú ere Tinubu mọ́ inú gbà ló tún yọ́nú sí gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú tó wà níbẹ̀ ní àsìkò yìí, tó sì jẹ́ pé gómìnà Sanwó-Olú yóò parí ọdún mẹ́jọ ẹ̀ ní ọdún tí ó ń bọ̀. Ṣáò pẹ̀lú bó ṣe jẹ́ pé ọdún tó ń bọ̀ wọ́n gbọ́dọ̀ yan gómìnà tuntun lẹ́kọ̀ọ́, níṣe ni àwọn olùdíje náà tó ti ń retí ẹni tí Tinubu yóò yàn, tó sì jẹ́ pé ìròyìn ti jáde wípé igbákejì Sanwó-Olú ìyẹn ọ̀mọ̀wé Ọbáfẹ́mi Abdulquadri Hamzat nínú Tinubu fòǹtẹ̀lù láti di gómìnà tí ó gba ipò lọ́wọ́ Sanwó-Olú, ṣùgbọ́n tá a rí àwọn kan tó ń jiyàn pé irọ́ ni o, Tinubu ò tí ì kéde ẹnikẹ́ni, kò sì tí ì fòǹtẹ̀lù Hamzat tàbí ẹnikẹ́ni. Ṣùgbọ́n lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Tóòsì ọ̀sẹ̀ tó kọjá ní awuyewuye ló dópin nígbà tí Obasa tóun fúnra ẹ̀ tó súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fìdí ẹ̀ múlẹ̀ wípé Ifá Èkó gẹ́gẹ́ bá ṣe máa ń pe Tinubu ti sọ̀rọ̀ àti wípé Ọbáfẹ́mi Hamzat fún rẹ̀ ni wọ́n kéde gẹ́gẹ́ bí gómìnà ní Tinubu ti yàn lásìkò tí Ọbáfẹ́mi Hamzat tó ṣàbẹ̀wò sí ilé Obasa tó wà lágbègbè GRA ní Ìkẹjà pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ní ìlú Agége tí Obasa ti ń ṣojú fún. Ẹni Obasa ti jẹ́ kó di mọ̀ wípé òun ṣẹ̀ṣẹ̀ ti ìlú Àbújá dé lọ́dọ̀ Tinubu ni, tó sì ní Tinubu ti fòǹtẹ̀lù Hamzat àti pé kò yí padà, àti pé ẹni tí Tinubu ti fòǹtẹ̀lù ní Hamzat ò ní gbogbo àwọn làwọn bá lọ làwọn yóò ṣe àtìlẹ́yìn fún.